àwọn àfáà wọn rí bẹ́ẹ̀ ilé àbá mi ń fìdí pọ̀tẹ̀ àwọn àfáà mọ̀ lọ́bẹ̀ ìbínú bu wọn wá ṣe kíni wọn wá ganu sí. ní àwọn àfáà wa ganu sílé àwọn àfáà wa ganu sílé òun. ilé wo ni wèrè kọ́ ilé wo lọ kọ́. owó wo lè lérí bú ní. owó wo lè lérí bú ní. ìwọ alágbe ìwọ mọ̀ sí. kágbé wá gbé ọ̀tán fún ọ ní owó. ní àwọn àfáà wa ganu sílé. wọ́n wá ganu sóhun wọ́n tó ti yá wèrè. gbogbo tó bá ní agbára tí kò máa sáré káàkiri yóò parí àìpẹ́ yìí. ọlọ́wọ́n dáná sí ni làwọn àbá ni wọ́n ń dànù bẹ́ẹ̀ni bá tẹ̀ wá gbé ọ tó sì wí wọ́n wí a word take apology I'm very sorry kò ní dáa fún ọ. òbí aburú tó lọ wà lọ́jà yóò sọ sínú lẹ́yìn tọmọtọmọ. ní èèyàn bá ti tájú bá parẹ́ ní òun bá lọ́rin jà gbogbo tí wọ́n bẹ lọ́wọ́ rẹ lóògùn mọ́tò ọlọ́rin o agbára rẹ ò ká tàbátì àdá ẹyọ kan délẹ̀ o. àwọn àfáà lọ ní sọ pé àpàdà sí ibú máa báyìí téèyàn bá ṣe tó ṣe yìí ni ó lóhùn àwọn ti kọjá rẹ ọba Awólọ́wọ̀ àbí ọba kò dé kò tí wọ́n tẹ lọ lẹ́yìn pé kò dé bẹ́ẹ̀ wọ́n mú Awólọ́wọ̀ jù sẹ́wọ̀n tí ọ̀ràn kan rẹ̀ mọ́ wọn ò mú irú rẹ̀ kan jù sẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣáájú ẹni tó wá máwó lọ́wọ́ wọn èbí táwọ́lọ́wọ́ ń ṣèjọba Nàìjíríà kí ló ṣe ọwọ́ àná ni ọgbọ bàtà wọn mọ́sálásí wọn á sọ pé wọn èèbọ bàtà wọn mọ́sálásí ní ọbẹ̀ ṣẹlẹ̀ wọn lè tọ́wọ́ bàtà wọn èèlà ṣùgbọ́n tán ni olóòtú kùn lọ àwọn afọ àlọ́ ní lórí ẹjẹ́ wá sí ọwọ́ àlọ́ ní kọ́ afọ àlọ́ ní pé wọ́n dànù ẹjẹ́ kọ́ wá ṣe pé mission rẹ̀ gẹ́gẹ́ ibi ń bá wọn àfọ àwí ni. ọgbọ́dọ̀ kọ́ bá sọ ní ti kírímẹ́ńkárì kò ní tó kó máa sọ tá gbapò èbá. káwọn èèyàn wá gẹnu kì í ṣe problem àdámọ̀ ṣúgà tí ṣúgà bá ti dùn yóò rẹ́ra pé bò ó ń bílẹ̀mù ọlọ́run kó fi tán gẹnu sísí ọlá nu. Allah. so déédéé bó ṣe wá wí wọ́n wá ń gẹnu kò lè fọlọ́hún ọlọ́run tó plọ́ọ̀gì ẹ̀ ni ó lè yọ yóò sì yọ tán gẹnu sípò ń bẹ̀ kò lè. Allah. kọjọ́ méje tó wá pé tá a bá tẹ́ndà apology sẹ́yìn tọ́tọ́ lọ́wọ́ fún ayọ̀ kò ní sọ o ìjọ tọ́lọ̀ bá lérí aburú sí yẹn náà kọ́ ni máa ń bẹ̀rẹ̀ o ìjọ nǹkan ni ó bẹ̀rẹ̀ o àmọ́ yóò bẹ̀rẹ̀ kèé ṣépè torí wọ́n ti ta gbogbo àfa yìí láyà. láàbò fi lánàá láwọ̀ ọ̀gá ayé àwọn Awólọ́wọ̀ ni ilé ńlá ti bá tiwọn jẹ́. ẹ̀tọ́ bá ṣerú ẹ̀ tí máa káyẹ̀ wọn nù ni torí àyà tó sọ pé ní tí ó ṣe wọn nù ni pé ní alamnajala o. àyìnlẹ́yìn wọ́n ti sábẹ́ wọ́n àdé iná o. àyà tí máa ṣẹlẹ̀ nígbà tó bá ti alúbọ̀ wọn àfa inú kọ́ fọ́ lójú inú kọ́ bá sọ̀rọ̀ mọ́ inú kọ́ darọ̀. fìlfàdìlì wà lákàrà yìí. kèésèpè yọ ṣẹlẹ̀ sí i kèésèpè àti tó bá tó bá. K1 the ultimate mo rò pé o ní làákàyè tẹ́lẹ̀ àti ẹ̀ ní làákàyè rárá làákàyè jìnnà sí gbogbo olóríire tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ Ànábì Muhammad kó bá mi share fídíò kó go viral dáadáa wáàsí tí mò ń ṣe yìí mò ń direct ẹ̀ sí wàásù Àyìndé ni gbogbo àwọn tọ́lọ́ ń pọ́lé ni wọ́n fẹ́ máa yaṣọ yìí wọn láwọn àfà nígbà tó wá sáyé àwọn àfà ni wọ́n welcome ẹ nígbà tó bá tún ní sí láyé mọ́ àwọn àfà náà ni wọ́n á bú ẹ láṣìírí sáwọn awo tí wọ́n fi ẹ jẹ òun ló ń fi ọlọ́kàn balẹ̀ wọ́n wá sọ káwọn àfà àwọn tó wá gagi mú kalẹ̀ ṣé ó sọ Faruku tó wá ń correct ẹ o tún gba correction o rí pé ó ń kọ lẹ́tà sí ìparun ìgbéraga pọ̀ àwa sọ̀rọ̀ bí ẹni tí ó mọ̀rọ̀ sọ bí pé wọn nìkan lọ́lọ́ ń da ayé fún aládàjẹ gbogbo nǹkan làwọn èèyàn fi ròyìn ní ó tún náhùn wọn ló náhùn kí ló dé gbogbo tó ní náà àwọn tó wà lábẹ́ náà wọ́n sọ pé ó náhùn ṣàánú fáwọn tó bá yẹ kó ṣàánú fún olórí kó bá mi share fídíò yìí á fún ẹ lọ́sẹ̀ kan gbáko kó o lọ fi sọ́sọ́ online padà pé o ò sọ bẹ́ẹ̀ mọ́ àwa tó lọ́wọ́ bá pẹ́lẹ́ àwa àfà tó bá yẹ pé àwọn aláwo ló bú ni kò sí tó kàn wá àwa àfà ó gbọ́dọ̀ tánìṣì méjì àwa àfà kó wá ní ká dákẹ́ ká mọ̀ wòran kódà táyà bá sọ̀rọ̀ gan wàláhì làzim ìbínú Ọlọ́run padà wá bẹ́ẹ̀. ẹnu kan tí mo sọ ilẹ̀ bí láìláìláìláìláhùn ẹ̀rọ kan lẹ̀ bó ti wulẹ̀ tẹ́lájú ọ̀sán ìdè lóògùn kan ní gbogbo nǹkan tó ìyá tó lọ yẹn máa ní ìfẹ́ tinú ayé kò yẹ kó ṣìṣọ́ ọjọ́ tó ṣìṣọ́ yẹn àwọn kò mọ kéwù ṣùgbọ́n wọ́n ní nítorí tọ́lẹ̀ báyọ̀ oníkéwù jẹ́ barista ń fa kéwù jùlọ ọjọ́ tí yáyẹn kú ló bẹ̀rẹ̀ sí ní problem ojú àyà sọ̀ní kù sọ̀ní ti ṣe jẹ́jẹ́ sọ̀ní sọ pé ẹni tó mọ bó ṣe ń bọ́ náà sọ ti kú ìjẹ́jẹ́ ló kù nítorí sí ìdánwò yẹn àwọn kan máa padà bí kò sóògùn tó lè ní ẹgbàgbé ẹ̀. kó làwọn tó bá gbòjú ọ̀ ní gbogbo ẹ̀yìn àfa bó wọ́n bá ti sọ nìyí sọ pé ẹ má bínú kó tó àwọn torí àwọn amíkò wa tí èsì ẹlẹ́sìn wa àbáwọ̀ àwọn mùsùlùmí ti wá rí àtúntò báyìí bí ẹ bá rí tó jẹ́ nǹkan wọ̀ sí tó lù yóò bínú làwọn oníṣọ́ọ̀dì tó ìlú lágán àwa kò sáyà bí bẹ́ẹ̀ àìsáyà bí bẹ́ẹ̀ lórí ti wá lá so ẹ wá jẹ́ ètò ọgbọ́n mo fi ẹ wá dáwọ́ wá àsìkò ṣẹlẹ̀ lẹ́nu gbọ́mẹ́ta yìí ó di president nàìjíríà ní lówó fún àwọn tí ẹsẹ̀ president lè wọ́n lọ gbé kò sí ní sọ pé òun ẹsẹ̀ sẹ́yìn ọ́fíìsì ní kò sí sẹ́yìn ẹ àrẹ sẹ̀ èdè òkè ló ti mọ jẹ́ ẹsẹ̀ ní ilẹ̀ ẹjẹ́ àlówó pé bó ṣe yẹ ọmọ sí ìlú ẹni tó bá ṣe tó tẹ̀ ó lè tó ṣe nǹkan tí ó ẹnìkan sọ fún láàárọ̀ yìí pé nígbà gbogbo ariwo yẹn ń lọ táwọn afá jáde ó lóun wá wọ́ọ̀lù rẹ̀ ó wá lọ gbé rẹ̀ síbẹ̀ ní tó ju aṣọ àrà mi tọ́ ó fi fèsì pé mùsùlùmí sì nílé òun ẹ̀tọ́ ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ni o láti ọ̀dọ̀ gbogbo wa náà ibi tá a fara ya dé òun náà. ilé tó bá nílẹ̀ ẹ̀ lọ ẹ̀yin lè kọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀ lọ ẹ̀ lágbàjì ńlẹ̀ fámìlì aṣọ ẹ̀ lọ ọ̀rọ̀ nbílẹ̀ aganu sí
ẹgbẹ́ ní kẹwàá ganu sí àyè ẹsìn lágbàjì ńlẹ̀ ẹ lọ ní fámìlì àwọn òsìwà ẹ lọ bẹ̀ ẹrí ilé kọ̀rọ̀ ńlẹ̀ ẹ lọ ọjà gbọ́rọ̀ ẹ lọ ọ̀dọ̀ ọmọ fúlàní ẹ lọ mọ̀mọ́lé ẹ lọ bẹ̀ ìmọ̀tápá ẹ lọ bẹ̀ ọ̀dọ̀ mi lè wá ganu sí. baba atagbẹnu sí náà. ẹ sá gbà. kéde pé kéka ìpè gbogbo ìpè tí kò wá sẹ́ kò sépè kan tí ó sẹ́ máa la. àwọn tán fàlù kùránì ṣe pèlè ńkọ́. kò lè sẹ́ irọ́ ni. orí àwọn àfàlà kùránì. alẹ́ yóò tó máa lówó sí ẹ̀sìn tán kó tó tán rẹ̀. gbogbo ìpè táwọn àfàṣẹ lè wò lé mú. kò lè mú rárá bó ṣe wù ọmọ ìpè wo ni ó mú. lọ́nà wo lè fi lé mú. kí ni ìwà ìpè tó wù. ó láwọn àfà ganu sọ́dọ̀. ṣé wọn ganu sọ́dọ̀ ẹ̀. wọ́n wá ní kó ṣe sọ́rí. kò pè wọ́n nù tọ́ba jó òun ló pè wọ́n kò ní pè wọ́n ganu sọ́dọ̀. wọ́n ní kẹgbẹ́ eléyìí nítorí ọlọ́run. nítorí ọlọ́run àwọn wo ni. wọ́n ní kẹgbẹ́ eléyìí nítorí ọlọ́run. ní ibi tí wọ́n bá pè yín ẹ máa ṣe lọ síbẹ̀. ká má ṣe bú wa lára yín pé wà gànú síbí. gbogbo ẹ̀yin atójúbọ̀ lé alúfa òkè sàn. wọ́n ní kẹgbẹ́ eléyìí nítorí ọlọ́run. sẹ́ńgbọ́. ẹni tí orin àwọn àfáǹganu sí àfẹ́ gbọ́ mọ́ ẹni tí orin àwọn àfáǹganu sí àfẹ́ gbọ́ mọ́. ilé bàbá mi ní fìdíkọ̀tẹ̀ àwọn àfà ọ̀dẹ́bẹ̀ ilé mi náwó ganu sí ilé mi náwó ganu ẹ má fa aṣọ lè mọ́ mọ́ ya. ilé bàbá mi ní fìdíkọ̀tẹ̀ àwọn àfà ọ̀dẹ́bẹ̀ ilé mi náwó ganu sí.